mirror on the wall. Who was the first of them all? Sea Citizen 41.9 Sun City 101.9 FM, Banner City, Ife Road, Oyo, Ife àgbàdo ògbóná àgbàdo ta. Àkíkà ó lákàkì ẹ káàsán nínú ilé yìí, ẹ káàsán lọ́dẹ̀ yìí, ẹ káàsán lọ́fíìsì, ẹ káàsán ní ọjà, ẹ káàsán lépo, ẹ káàsán lágọ̀ọ́ ọlọ́pàá, ẹ káàsán báràkì sójà, ẹ káàsán gbogbo ìdẹ̀tí láǹfààní láti máa gbọ́ ìròyìn àkíkà fún ti tọ̀sán tòní, níbi tí a ti máa mú àwọn àgbọ́gbárímú ìròyìn wá fún yín, ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tájọ máa fi kẹ́kọ̀ọ́ ká tó lè jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ tí ì ṣe pé àmú wa láti máa fi dẹ́rù bà yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo kí bá ti ṣe máa ṣe náà ni a kọ́ mú ògiri ìròyìn ọ̀hún wá sí etí ìgbọ̀nyìn o kó tó di pé a máa tẹnubọ̀ lóní kùnkùndùn. Ó dáa kí n ti àti ojú ìwé ìròyìn The Punch kí n bẹ̀rẹ̀ sí ní máa já àwọn ògiri ìròyìn ọ̀hún kalẹ̀ bíi àpò yèrè lọ́sàn-án tòní, kí n ti àti ìpínlẹ̀ Ondo tí a ní àyínmú o nítorí pé ilé báyìí náà ni àátí kẹ́ṣọ̀ọ́ ròde níbi tí ìròyìn tó ti fi léde o lójú ìwé ìròyìn The Punch wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló tẹ àwọn kọ̀rọ̀wọ̀sí kan o látàrí wípé o wọ́n ń gbìyànjú láti jí ẹnìkan gbé o tí wọ́n sì wáá fi gbowó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́nà àìtọ́ àti òun fúnra rẹ̀ tó ní kán jí òun gbé o àti gbogbo àwọn tó ń ṣàtìlẹ́yìn fún láti fẹ́ jí gbé purọ́ gbowó wọn ní gbogbo wọn o ọ̀ka àwọn fò wọ́n sì ti fi kélé òfin wọ́n ti fi gbé wọn ní ìpínlẹ̀ Ondo. Níbo ló ti gbé ṣẹlẹ̀ ẹ gbọ́ lórí kìnìún àkíkà ó lákàkì láti ìpínlẹ̀ Èkó kí mú eléyìí wá níbi tí ìròyìn ọ̀hún tó ti ń ṣèkìlọ̀ ó ní inú bíbí ń ò fiṣẹ́ mìíràn o ẹ̀dọ̀ fùfù ń ò bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe wá ọ láti ilé ẹjọ́ nípínlẹ̀ Èkó ó ní onímọ̀rọ̀ àkànmọ̀rẹ́ o tí ó ti rí ẹ̀wọ̀n ọdún 10 he látàrí wípé ó gbẹ̀mí lẹ́nu onímọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀. Kí ni tó fà á tó fi gbẹ̀mí lẹ́nu onímọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n fi wá dá ẹ̀wọ̀n ọdún 10 fún o ẹ gbọ́ lórí kìnìún àkíkà ó lákàkì láti ìpínlẹ̀ Enugu. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ arákùnrin kan o látàrí wípé ó gbẹ̀mí lẹ́nu ọmọ ẹ̀gbọ́n rẹ̀ obìnrin lẹ́yìn tí ó fipá bá ọmọ ọ̀hún lájọṣepọ̀ láìmọye ìgbà ó mọ̀ tún gbẹ̀mí lẹ́nu rẹ̀. Kí ni tó fà á bó ló ṣe ṣẹlẹ̀ ẹ gbọ́ òun náà lórí kìnìún lọ́sàn-án yìí àkíkà ó lákàkì láti ìpínlẹ̀ Ògùn. Arákùnrin kan náà rèé ò tí òun náà tó ti bá ikú òjijì pàdé láti ọwọ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ yún ọ̀nkú rẹ̀ látàrí pé ó fẹ̀sùn kàn ó wípé ó gbóhùn ní owó tó tó 150,000 naira ṣóun ló jí àbóhùn kó jí o bó ló ṣe ṣẹlẹ̀ tó fi wá di pé wọ́n dùn mọ́ ò wọ́n sì wá lù ú pa yányán ẹ gbọ́ òun náà ẹ̀gbágbèrè kẹ̀ẹ̀fì tẹ̀ àkíkà ó lákàkì.
láti ìpínlẹ̀ Rivers wọ́n ní àwọn agbébọn tí ẹnikẹ́ni bọ́dì ò mẹ́yẹ tó ṣu wọ́n òun náà ló jẹ́ pé wọ́n yabo ilé ẹ̀kọ́ fásitì kan tí ń bẹ nípínlẹ̀ Rivers o tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tó márùn-ún wọ́n jí wọn gbé sá lọ ní ilé ẹ̀kọ́ fásitì náà láti ìpínlẹ̀ Edo wọ́n ní àwọn 17 o tí wọ́n jẹ́ ọ̀jìnmí nípa gbígbà tí lo egbògi olóró òun náà ni wọ́n ti fi kélé òfin gbé báyìí tí wọ́n sì fi wọ́n ṣọwọ́ sílé ẹjọ́ ilé ẹjọ́ sì dá ẹ̀wọ̀n ọdún 64 òun wọ́n ní ilé ẹjọ́ ló dá fún àwọn kọ̀rọ̀sí ọ̀hún nípínlẹ̀ Edo ọgbà bẹ́ẹ̀ láti ìpínlẹ̀ Kogi lójú ìwé ìròyìn The Punch, Daily Post àtàwọn ìwé ìròyìn míì eléyìí tó tẹ̀ jáde lónìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi o wọ́n ti fòfin de mímọ́ yin ìbọn kóròpó lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún yìí wọ́n ní ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ o tó bá yin báńgà bí ó yin nǹkan tó súnmọ́ tó dún pa o wọ́n ní tí ó ta o òun náà yóò bá rẹ̀ ní àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi àkíkà ó lákàkì láti ìlú Yola ní ìròyìn eléyìí tí wọ́n ti fi léde láti ìpínlẹ̀ Àdámọ́wá lọ́hùn-ún wípé lẹ́kṣọ́rà kan tó jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ gíga wọ́n ní ó mọ̀ rẹ́ díẹ̀ ó ń ṣe bíi ọlọ́dẹ orí níbi tí wọ́n ti wá gbé tó ti ń gbé ń tọ́jú rẹ̀ wọ́n ní wọn bá mọ̀ tó rí o níbi tí wọ́n ti gbé ń tọ́jú rẹ̀ níbi ọ̀dọ̀ tàwọn tó ń tọ́jú ọlọ́dẹ orí ní ìlú Yola nípínlẹ̀ Àdámọ́wá bó ló ṣe jẹ́ o ẹgbọ́n náà ní ọ̀rí kìnìún láti ìpínlẹ̀ Kwara wọ́n ní arákùnrin kan tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo ìṣẹ́yún polytechnic kan nípínlẹ̀ Kwara tẹ́lẹ̀ rí òun náà ni okùn ẹ̀mí rẹ̀ mọ̀ ti já pàtì nínú ìṣẹ̀lẹ̀ ìtàkùrọ̀ gan láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ní ìpínlẹ̀ Kwara ọgbà bẹ́ẹ̀ kí n fi ẹsẹ̀ kan gba kíndé nípínlẹ̀ Ondo tí a ní àyín ilé ẹjọ́ ó ti ní kí arákùnrin kan lọ fi sí rìmáàndì náà látàrí pé ó fọ́lé òun lé o ó sì wọlé ńgbà tó wọlé tẹ gbogbo àwọn ẹrù tó kó gbogbo rẹ̀ ó ń lọ bíi mílíọ̀nù 22 àti ẹ̀sùn márùn-ún 22.5 million naira òun náà ni àwọn nǹkan tó kó ẹgbọ́n òun náà lọ́ọ̀rì kìnìún lọ́sàn-án tòní ó dáa kí n gba ibẹ̀ lọ sí ilẹ̀ òkèrè báyìí ní orílẹ̀-èdè South Africa níbi ìjọba ilẹ̀ South Africa ò bí wọ́n ti ju ọmọ ilẹ̀ Nàìjíríà kan sẹ́wọ̀n látàrí wípé ó lọ́wọ́ nínú gbígbé àti egbògi olóró wọ orílẹ̀-èdè South Africa ẹgbọ́ gbogbo ẹ̀ lọ́ọ̀rì kìnìún ẹgbàpèrè kẹfìtẹ́ àkíkà ó lákàkì ó dá àwọn yìí àti àwọn ìròyìn míì òun náà ni ẹ máa gbọ́ lórí ìròyìn àkíkà fún ti tọ̀sán tòní Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ ló ṣèyí pírẹsẹ̀ntà mídòmídòredò ọgbọ́n Sodiq tí oníwà ó fa Sodiqness láíláí ẹ̀sìn mọ́gbà kí màmá wí fún wa pé gbogbo ẹni tí ó bá lóun eléwèlè ẹni ra mọ́ eréwèlè torí bẹ́ẹ̀ kọ́ tó bá ṣeré kéré àwọn bá ṣeré gélé o tó lọ ta fèlèfèlè tó wá fi kó sọ́wọ́ ìjọba múnimúyè wọ́n lè taari ẹ̀ látàrí àtàrí lọ sínú ọgbà ìtúnirọ níbi tí wọ́n ti lọ bùn ńlá káyè ẹ̀yin ohun tún ò bá dá lẹ́jọ́ pé kókó ò láyé ẹ wo ẹké sí wọn lóko kẹ̀kẹ́ sí wọn láké pé kájọ fi eléyìí kájọ fi ṣe òdiwọ̀n tá a fi ń gbáyé ẹ káàsán ẹ kú kalẹ̀ àkíkà ó lákàkì. ó dáa ló ní pápápá tá à ń ṣe ní pápá ká má bàa farapa kí n bẹ̀rẹ̀ ìròyìn ọ̀hún láti ìpínlẹ̀ Èkó níbi tí ìròyìn ti ṣe fi léde o wípé ilé ẹjọ́ gíga ilé tó fi kalẹ̀ sí àìgbé Tafawa Balewa Square ní ìpínlẹ̀ Èkó ní àná lọ́jọ́ Ìṣẹ́gun o ló mọ̀ ti dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 10 fún arákùnrin onímọ̀ra kan Godswill Akpan tó jẹ́ ẹni ọdún 42 wípé kó sáré lọ wò wá o nínú ọgbà ìtúná fún ọdún 10 péré látàrí pé ó gbẹ̀mí lẹ́nu onímọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ tó kọ́ tẹ̀ ń jẹ́ Bàbá Aliyu Buka tóun jẹ́ ẹni 30 ọdún gẹ́gẹ́ bí onídàájọ́ Yétúndé Adésànyà bí ó ṣe gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ wípé arákùnrin onímọ̀rọ̀ àyèyàn Godswill Akpan wípé ó jẹ̀bi o involuntarily manslaughter òun náà ni ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó gbẹ̀mí lẹ́nu èèyàn lọ́nà àìtọ́ ṣùgbọ́n tí ò mọ̀ọ́mọ̀
gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ń bó ìṣẹ̀lẹ̀ wọ́n ní ọjọ́ kejìdínlógún ní oṣù kẹwàá lọ́dún 2021 òun náà ni wọ́n kọ́ fi kélé òfin gbé tó sì bẹ̀rẹ̀ ẹjọ́ lórí rẹ̀ wọ́n ní nítorí ẹ̀ṣẹ̀ ọ̀hún gan tó ṣẹ̀ wọ́n ní inú ọdún 2019 nínú oṣù kejìlá tó jẹ́ ọjọ́ kẹtàdínlógún ní oṣù kejìlá òun náà ló mọ̀ ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún bó ni ọ̀rọ̀ sì ṣe ṣẹlẹ̀ ẹ̀ wá máa gbọ́ ò wọ́n ní ọjọ́ ọ̀hún gangan ní ọjọ́ kìíní nínú oṣù kẹfà ní ọdún 2019 ní nǹkan bíi aago kan ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní agbègbè èkó hotel roundabout ní Victoria Island nípínlẹ̀ Èkó wọ́n níbẹ̀ níbi tí àwọn onímọ̀ rà ó tí wọ́n máa gbé páàkì sí tán sì mọ́ tó tọ́ọ̀nù tí wọ́n ti máa ń gbèrò lọ sí Ọbalẹ́ndé àti àwọn bòmíì ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí tó wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí arákùnrin bó ti ṣe ń ṣàlàyé ó ní arákùnrin èèyàn Ali Bukaru yìí ó ní ibi tí òun tò sí o tó jẹ́ pé kò tí kan tọ́ọ̀nù rẹ̀ òun náà ló mọ̀ fagídí gba tọ́ọ̀nù mọ́ òun lọ́wọ́ tó sì jẹ́ pé èrò tó yẹ kí òun gbé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó náírà yún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin owó náírà 700 naira láti bẹ̀ lọ sí Ọbalẹ́ndé ó ní òun náà ni Aliyu ló mọ̀ fagídí gbé ó ní ibẹ̀ náà ni àwọn ti jọ wọ̀ mọ́ra àwọn lọ́wọ́ ó ní kánáyò ìgbà tí làwọn kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lẹ́sẹlẹ́sẹ wọn kọ́ gbé gbájú fúnra wọn oníkẹ́sì wàá mọ̀ wò ó ṣẹ́rí arákùnrin Aliyu Buka yìí òun náà ló jẹ́ pé ó kọ́kọ́ lọ gbé òkúta o tó sì fẹ́ là mọ́ òun láyà oníṣe òun náà wà máa wòran ni o òní ọgbà bẹ́ẹ̀ bí òun ti ṣe fọwọ́ gáìdì òkúta yìí tí òun náà gbà lọ́wọ́ rẹ̀ onígbà tóun ó náwó òkúta òun sókè o dèdè àyà bàbá Aliyu ló ṣe o tí oníbó ti bí òkúta bó ti ṣe bà á láyà rèé oní kò mà jẹ méjì tó fi jẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló mòdì lọlẹ̀ ní nǹkan bíi nígbà tó wá lóní dìgbàdìgbà wọ́n gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n ńgbà tí wọ́n gbé dé ilé ìwòsàn ńkọ́ wọ́n ní Ali Buka wọ́n ní òun tiẹ̀ ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nígbà tí ó fi dìrọ̀lẹ́ bíi aago mẹ́rin nígbà tí àbúrò rẹ̀ tó ti ilé ìwòsàn dé òun náà ní wá fún wọn lábọ̀ wípé ẹ̀gbọ́n òun ó ti kú látàrí òkúta ilé yìí tó fi sẹ̀ ẹ́ láyà gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe wá fi léde o ìpè lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí o ni wọ́n gbé arákùnrin Godswill Akpan wọ́n gbé lóní janto níbẹ̀ náà ló ti ń tẹ́wọ́ pẹ̀ pé ẹ dákun ìmọ̀ọ́mọ̀ o Aliyu ló kọ́kọ́ fẹ́ fi òkúta jẹun láyà òun ní kò ń gáìdì ara òun ni o òun ní gáìdì yín òun náà ni òun mọ̀ miscalculate o òun náà fi ṣe òkúta lòun fi òkúta ṣẹ́ láyà padà kó tó wá di pé ó gbèkúrú jẹ o lọ́wọ́ ẹbọra nígbà tí onídàájọ́ náà tó gbẹ́jọ́ rẹ̀ síwájú dáadáa àti pé agbẹjọ́rò rẹ̀ bí ó ṣe rawọ́ ẹ̀bẹ̀ wípé ẹjọ́ jàre olúwa mi o ẹ̀ṣíjú àánú arákùnrin látàrí pé kò mọ̀ọ́mọ̀ o kẹsì mọ̀ wò ó náà ní breadwinner fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó bá ní onídàájọ́ ẹ dákun ẹ temper justice with mercy o nígbà tí onídàájọ́ Yétúndé náà tí ó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ oníwẹ̀ẹ́ lóòótọ́ ó jẹ̀bi ọ̀rọ̀ ọ̀hún involuntary manslaughter ó gbẹ̀mí ẹlẹ́nu èèyàn lọ́nà àìtọ́ ṣùgbọ́n tí ò mọ̀ọ́mọ̀ nígbà tí ó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ó ní ó dá o fún eléyìí kò sáré lọ wò wá o nínú ọgbà ìtúnirọ fún odidi ọdún mẹ́wàá court I rise àkíkà ó làkàkì. ó dáa kí n gba ibẹ̀ lọ sí ìpínlẹ̀ Enugu o níbi tí kọ̀rọ̀wọ̀ sí arákùnrin kan o tí òun náà tí ó ti bára rẹ̀ ní àgọ́ ọlọ́pàá báyìí bàbá búkú ẹni ọdún 51 years old Emeka Emmanuel Nwagu látàrí kó gbẹ̀mí lẹ́nu ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ òun jẹ́ ọmọbìnrin tó jẹ́ ẹni ọdún 19 Lovet Ulọmọ Nguwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mọ́re ṣẹlẹ̀ wọn ní iṣẹ́ rí bó ṣe gbẹ̀mí lẹ́yìn rẹ̀ yìí o òun náà ní lẹ́yìn àìmọye ọdún sẹ́yìn tó ti ń fipá jẹran sunkún sí lára ọmọ ọ̀hún gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu SP Daniel Ndukwe gẹ́gẹ́ bí ìsọdún mọ̀ wípé lánàá ọjọ́ ìṣẹ́gun òun náà ní ọwọ́ tẹ kọ̀rọ̀wọ̀ sí ọ̀hún nígbà tí wọ́n wá ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́ gan wọ́n ní àtọ́dún gbọ́nrin o látọdún 2019 òun náà ní ọ̀rọ̀ ọ̀hún tó ti bẹ̀rẹ̀ gangan nígbà tí ọmọ ọ̀hún tó ti wà ní ọdún 13 tó ti ń gbé ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ yìí ìyẹn tó ń jẹ́ ọ̀nkú rẹ̀ wọ́n ní ọmọ ọdún 13 lọmọ ọ̀hún wà ní àsìkò ìgbà náà wọ́n ní kẹsìmọ́ wò lọ́dún 2019 ọ̀hún ní ọdún náà lọ́hùn ó náà ló jẹ́ pé ìyàwó ọ̀nkú rẹ̀ yìí ìyẹn arákùnrin Emmanuel Emmanuel yìí ìyún Emmanuel Emeka
ní ọdún 2019 tíyàwó rẹ̀ kú ni ọmọ òun tó ti bẹ̀rẹ̀ sí ní gbé ní ọ̀dọ̀ rẹ̀. Ó ní kí ni ìyàwó rẹ̀ kú sí o, ó ní kò tiẹ̀ tí pẹ́. Ó ní bí arákùnrin yìí bàbá búkú yìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní bà léun nù o, tí máa fi pọ́nrán léun káàkiri inú ilé o. Ó ní àtìgbà náà ní máa yọ̀bọ̀n sí òun wípé tóun bá wí fún ẹnikẹ́ni bọ́ọ̀dì, ó ní òun ó kú ni o, bàjá ṣe kú tòun tògóró ní òun gbẹ̀mí lẹ́nu òun o. Ó ní bẹ́ẹ̀ sì ni o, tí ó bá lóun tó bá bẹ́ẹ̀ ni òun tún dúnkokò mọ́ òun wípé tóun bá gbìyànjú láti sá kúrò nílé, ó ní yóò tún gbẹ̀mí rẹ̀ náà bákan náà. Ó ní ọjọ́ kan ó ní ọmọ òun ó ti gẹ́gẹ́ bọ́n iṣẹ́ lálàyé wípé ọmọ òun ó ti sá kúrò nílé o, tó ti wá mú ẹjọ́ òun tọ iléeṣẹ́ ọlọ́pàá lọ o. Wọ́n ní kàọ́kọ́ eléyìí tó kọ́kọ́ sá lọ, wọ́n ní àwọn akọ́lé tó kọ́kọ́ sá, wọ́n ní arákùnrin yìí ó fìbọn ó fi lọ pàdé ẹ̀ lọ́nà. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tó wá sá ó lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí o. Nígbà tí wọ́n sì pé gbogbo àwọn mọ̀lẹ́bí dé àgọ́ ọlọ́pàá, òun náà ni àwọn mọ̀lẹ́bí wọn ní ẹjọ́ jàre o, ẹ dákun ẹ jẹ́ ká ṣe ọ̀rọ̀ yẹn já lọ fi ẹsẹ̀ létọ́. Wọ́n ní àwọn lọ bá arákùnrin ọ̀hún ó sì dá sẹ̀ríà fún o ní agbolẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ṣe o. Wọ́n nítorí pé níta arákùnrin yìí náà ṣe o, wọ́n ní ó jẹ́ ègún wọ́n sì fẹ́ lọ rí o pẹ̀lú àwọn nǹkan ètùtù àti nǹkan iṣẹ́ ìbílẹ̀ eléyìí tí wọ́n fi rí o. Wọ́n ní kò mọ̀ tí ì tán síbẹ̀, wọ́n ní ibi tí wọ́n ti gbìyànjú láti lọ fi ẹsẹ̀ létọ́ o. Wọ́n ní tí ọmọ òun náà tó sì lọ ń gba tó sì lọ ibi tó ti gbé lọ tó ti lọ ń gba ìtọ́jú. Wọ́n ní níbẹ̀ òun náà ni arákùnrin Emeka Emmanuel tí wọ́n ti lọ gbọ̀nà ẹ̀bùrú tí ó ti lọ bá ọmọ òun o. Wọ́n ní lórí ilẹ̀ ẹlẹ́ níbi tí táìsì gbé wà, ìwẹ̀ náà ló la orí ọmọ òun mọ́lẹ̀ o, kò tí ì la orí rẹ̀ mọ́lẹ̀ tó ẹ̀mẹ́ta o, tó fi di pé ọmọ òun ó gbẹ̀mí o, tó sì jẹ́ ìpè adẹ́dàá. Wọ́n ní báyìí ọ̀rọ̀ tán ní ká lọ fẹsẹ̀ létò tẹ̀tẹ́lẹ̀ tí ọlọ́pàá tó iléeṣẹ́ ọlọ́pàá ti wá yọ̀ǹda wọn o. Ní báyìí wọ́n ti wá dá padà sí àgọ́ ọlọ́pàá lóní janto báyìí o, látàrí pé ó ti gbẹ̀mí lẹ́nu ọmọ tó ti fipá fi gẹ̀tìlẹ̀ lára rẹ̀ láti àìmọye ọdún sẹ́yìn ní ìpínlẹ̀ Enugu. Àkíkà ó lákàkì. Ẹ jẹ́ kí n kọjá lọ sí ẹ̀ka ìpolówó ọjà tí n bá padà dé. Ẹ máa gbọ́ àwọn báláǹsì ìròyìn yòókù tí ń bẹ lọ́wọ́ mi lọ́sàn-án yìí. Ẹ kú kalẹ̀. Àkíkà. The Directorate of Education Support Services invite qualified candidates for admission into 2025/2026 3-degree program at the Federal University of Education offers BA, BSc, BAd, BScA, BEd in the following courses: biology, chemistry, mathematics, economics, agricultural science, business education, computer science, data arts, and lots more. Application Ìfọ́lá Nàìjíríà limited. Báwo lẹ ṣe fẹ́ sí ní bọ́ndù pẹ̀lú owó tí òun ní lára? Cement lẹ́fẹ́ ni àbí iron sheet, ceiling asbestos pẹ̀lú àwọn materials lóríṣiríṣi. Èyí bẹ́ẹ̀ fi sílẹ̀ yín tí ó kì í lówó rẹ̀gẹ̀dẹ̀ bí àti ọba. Gbẹ̀yìn àgbẹ̀ ló kí a bá pẹ́pẹ́. Kàn sí bùtíìkì wọn ní nọ́mbà 3 Ìjọ̀ka street Ondo City Ondo. Ẹ̀tẹ̀dí Fọ́lásì 08035780408 tàbí 08032162859. Ní Fọ́lá Nàìjíríà limited. Ìrọ̀rùn àgbẹ̀ àti gbogbo aláàbò ló jẹ wá lógún. Christian Pentecostal Fellowship of Nigeria CPFN àpapọ̀ àwọn ìjọ àpọ́sítélì ní Bádé Oǹdó pé gbogbo ènìyàn.